bàbá Tinubu bàbá tẹ̀yẹ wò ó ṣubú ọ̀tọ̀ yẹn ó ní làákàyè ó ní ọpọlọ àti tòlú kí ìyá má bá jẹ ìró Yorùbá ló jẹ́ kí bàbá Tinubu change gbogbo àwọn tó change kí ni ta lọ̀gá ọlọ́pàá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ta lọ̀gá sójà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ta lọ̀gá DSS tẹ́lẹ̀tẹ́lẹ̀ ta lọ̀gá custom tẹ́lẹ̀tẹ́lẹ̀ ta lọ̀gá navy tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá yẹn change everything ó fi wọ́n bọ Yorùbá síbẹ̀. ó yẹ lọ́wọ́ wò sí nígbà tẹ́yẹ pariwo ṣé bàbá tẹ́ ń pariwo this and that ṣọ́mọdé yẹn mọ ṣọ́ba yín jà sí ni ṣèbọn dúró lórí ọwọ́ títí ẹni mélòó nínú yín tó bá ṣe wípé àìnílàákàyè ló da ọ̀pọ̀lọpọ̀ yín láàmú mélòó nínú yín ni Sunday Igboho jáde fúnrí tó wá búrí tí Sunday Igboho bá ń campaign títí ẹ̀ fún bàbá Tinubu bó ṣe mọ́ títí ẹ ṣe ló ṣe ṣe yẹ ó lè wò mí sì kí n sọ wípé ijó jíjó ni mo fẹ́ máa fi polówó ọjà mi ó sì lè wọ ẹlòmíì kó jẹ́ wípé fàájì lòun máa fi cross leg tó máa sí ohun bí ohun asín tó máa fi sọ títí ẹ̀ tó máa fi polówó ọjà ẹ̀ ọjà ní gbogbo yín tà gbogbo ẹ̀yin tẹ̀ ṣe olóṣèlú wọn Nàìjíríà kó ní kálukú polówó ọjà bó wá ṣe lè tajà ẹ̀ ni bí ọmọ Adéyẹmọ ṣe lè ta títí ẹ̀ òun ló ṣe ń tà yẹ kí ló dé tẹ wá fẹ́ kú kí ló dé tẹ wá halẹ̀ tẹ ń pariwo tẹ ń jẹ́ kí social media ó gbádùn kí ló dé tẹ àtàkì ẹ tẹ àtàkì àwọn tó tẹ̀lé ṣé àwọn tó tẹ̀lé Sunday Igboho ló ba títí yín jẹ́ ni ní tí mi bá máa sọ nínú wọn a ní gbogbo ẹ̀yin tẹ tẹ̀lé Sunday ó lè ní gbogbo yín kí ní kan ní yín yálà ya bàbá ńlá kú yín ló lè èwo nínú yín ni mo tọrọ owó lọ́wọ́ ẹ̀ rí èwo nínú yín ni mo wọnú ẹ̀ nínú ìbọ̀sí ẹ̀ wá tí mo wá sọ fún wípé yá wá fún mi lówó tí ò bá ṣe pórí burúkú lẹ́gi mọ́ yín tí ò bá ṣe pórí burúkú lẹ́gi mọ́ gbogbo yín tẹ́ ẹ̀ jáde fún Sunday Igboho àtàwọn tó tẹ̀lé tí lè bá máa sọ̀rọ̀ báyìí á ní ẹ gbogbo wọn lọ́ṣẹ̀lú ni wọ́n olè ni wọ́n ìyálà ìyá bàbá ńlá yín ló bá mi lọ dìbò ni ṣé pọ̀ kí máa pọ́pọ́ bàbá ńlá kú bàbá yín ló gbé voters card wá fún mi tẹ́ fi pè mí lọ́lọ́ṣẹ̀lú tẹ́ fi kó gbogbo wa papọ̀ ṣé ìyálà ìyá bàbá ńlá kú yín ṣé òun ló mú mi lọ síbi tó ti lọ tẹ̀ka tẹ́ fi wò sùsù tẹ́ fi wò wípé gbogbo wa olè ni wá ó yẹ kẹ́ máa sòkò ọ̀rọ̀ ránṣẹ́ sí wa àti wípé èwo nínú wa gan-an ló ti ẹ̀kọ́ lẹ́tà wá bá ìyálà ìyá bàbá ńlá kú yín nílé wípé dandan o eléyìí ni kò ṣe eléyìí ni kò má ṣe ẹ̀yin ọmọ Yorùbá tàtà bó bá ṣe wo oníkálukú ni kò ṣe ṣayé ẹ̀ oníkálukú ló mọ bóun ṣe ro sọ́tún tóun ro sósì tóun mọ ibi tóun máa dorí ìrònú òun kọ ìyẹn wá sọ wípé nítorí pé wọ́n wá ti gbé ìrònú títẹ gba báyìí èmi náà gbọ́dọ̀ gbé títẹ mi gba báyìí kó oníkálukú ṣòwò títẹ lọ́tọ̀ọ̀tọ̀ kówó yóò yẹ èrè tóun máa jẹ tí ò bá ṣe wípé àìnítìjú ló dà yín láàmú ṣó yẹ kí Sunday Igboho kó tiẹ̀ jáde kó tiẹ̀ sọ wípé ó yá APC ní ká rí olórí burúkú kan tó máa àtàkì Sunday Igboho ṣó yẹ ká rí ẹyẹ yàn ṣé ó yẹ ká rí kí Sunday Igboho jáde wípé ó yá o APC o ni mo ti tẹ̀lé o APC ní ká máa ṣe o APC la máa dìbò fún o ká dẹ̀ rí olórí burúkú kan tó pe rẹ̀ ní one Nigeria tó tẹ̀lé one Nigeria kó dé àtàkì Sunday Igboho ẹ rí pẹ́ ṣí eré so Sunday Igboho di ẹ̀rù jẹ̀jẹ̀ fún yín ó di ẹ̀rù jẹ̀jẹ̀ ó di ìbànújẹ́ fún yín tí Sunday Igboho bá ti lè wúkọ́ báyìí ìdààmú ti dé báyé wọn ìfòró dé báyé wọn kò sí ìsinmi mọ́ fọ̀tá wọn tí Sunday Igboho bá ti lè sọ báyìí wàhálà ti wọlé ó pariwo Yorùbá nation sùn wo ìdààmú dé báyé gbogbo yín ìfòró báyé lálejò ó tún wá pariwo APC àtọmọdé àtàgbà yín ẹ wá bẹ̀rẹ̀ sí ní sunkún lórí social media ẹ rí páyé yín bàjẹ́ Sunday Igboho di ẹ̀rù jẹ̀jẹ̀ Ọlọ́run o tí bá táyé wá ṣe mí lọ́kùnrin kí di Sunday Igboho tó jẹ́ pé tí bá sófin báyìí wàhálà dé báyé àwọn kan bí Sunday Igboho bá sí báyìí sí àwọn kan ló máa gbé ṣòro yẹn rù bí Sunday Igboho bá bí àwọn kan ló nínú máa rún lára máa ní ìfòró máa dé báyé wọn ẹni kó ju tó wẹ̀ sílẹ̀ ó jù sílẹ̀ ó tún bá yín tẹ̀lé ohun tẹ́fẹ́ bá yín ṣe ohun tẹ́fẹ́ tún fẹ́ kú sí lọ́rùn kí ló dé kí ló fa ìfòró fáyé yín kí ló kó wàhálà báyé yín kí ló kó wàhálà báyé yín o ìbéèrè ni mo wá béèrè kẹ́ wá sọ̀rọ̀ gbogbo èyí tẹ́ ń fèsì sí ọ̀rọ̀ tí Sunday Igboho sọ lórí wípé aláyé bọ́ síta aláyé ní this time around no more PDP no more Labour Party no more akọ́ọ̀dù aláyé reject gbogbo wọn pé lọ́wọ́ ta wà iṣẹ́ APC ni wàhálà dé báyé gbogbo wọn ni wọ́n fẹ́ kú sí o bágbà ṣe jáde lọ́mọdé jáde gbogbo wọn wá sọ́ra wọn ní dàgídídágídí ó wá ṣe ní láàánú wípé àwọn tá àtẹ̀wá expect wípé yẹ kó jáde kó wọn máa àtàkì Sunday Igboho àwọn gan ni wọ́n jáde àtọmọ ìlú
ọmọ arẹbí pa ọmọ tó jẹ́ wípé wọ́n dáṣọ sí lọ́rùn ni ojú gbogbo wa ló ṣe lórí social media yìí tí wọ́n fi dáṣọ sí fọ́nìtìkà olóòórùn tí wọ́n fi dáṣọ sí lọ́rùn ojú wa ló ṣe tí wọ́n fi mú lọ ní olóúnjẹ tó fi lọ bọ nílé alámàlà irú ọmọ játijàti ìyàwó máa bọ́ síta máa lóhun advice Sunday Igboho kó má sọ̀rọ̀ orí bàbá rẹ̀ burú lé òfin Sunday Igboho díwọ̀n àwọn bàbá rẹ̀ ni enough of gbogbo wèrè tẹ́ ń ṣe tí Igboho bá sọ wípé APC ẹ̀yin náà pé pátì tó bá wù yìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan sì Igboho pé APC kò bí mi nínú wọn dúró gidi gbà Yorùbá nation ti tèmi mo gbé dání Yorùbá nation mi ni mo gbé dání mi ò ní pátì kankan tí mo fẹ́ dìbò fún Nàìjíríà ìyẹn ò sì ní kó nítorí ẹ̀fọ́ mi wípé ẹni tí mo gbà fún tí mo fi ṣe bàbá mi ó tẹ̀lé APC ẹ̀gbọ́n ni wọ́n lẹ́sìn bàbá ò gbọ́mọlà àgbélébù oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ àgbélébù tó wu Sunday Igboho ló gbé kí ló dé tẹ̀yìn náà dẹ̀ gbé titi yín kí ló dé tó jẹ́ wípé àgbélébù Sunday Igboho yẹn ló di ìbànújẹ́ sínú ayé yín ìbéèrè kẹwàá fún wa lésì ẹ bá mi share ètò yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi pín gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò mí ní Facebook ẹ bá mi share ẹ̀yin tẹ́ ẹ wò wá ní YouTube ẹ bá mi share ẹ̀yin tí TikTok ẹ share kí ló dé tó jẹ́ wípé àgbélébù tí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho bá ti gbé òun ló máa ń fa ìnira fún yín nílùú Nàìjíríà kí ló dé tó jẹ́ wípé omi tí Sunday Igboho bá mu òun ló máa ń ru yín nínú nílùú Nàìjíríà kí ló dé tó jẹ́ fìlà tó bá dé ló máa ń fọ́ yín lórí nílùú Nàìjíríà kí ni ìṣòro ayé yín pẹ̀lú Sunday Igboho ẹgbẹ́ jẹ́ forí ẹ lọ béèrè níbi tó ti yàn kẹ́ lọ tún pé ayé yín yàn Sunday Igboho ti yan títẹ̀ dáadáa Sunday Igboho yọ dáadáa lọ tún títí yíyàn ẹ̀yin tára bá ní tí fòròdé bá yé yín tí ẹ lè sinmi nítorí ọ̀rọ̀ Sunday Igboho bó bá tún di lọ́la ń sìn bó ní gba Sunday bá tún lòun òfin gbá mọ́ ìdóhùn tún fẹ́ fi lélẹ̀ ẹ̀ tún máa gbó kiri bí ajá bẹ́ẹ̀ ṣe lọ Channels TV lẹ́ lọ rédíò station lẹ́ ṣe ọlọ́wọ́ àánú o Sunday Igboho di ẹ̀rù jẹ̀jẹ̀ sínú ayé yín nílùú Nàìjíríà Sunday Igboho di ẹ̀rù jẹ̀jẹ̀ bó bá di lọ́la ẹ̀sìn tí Sunday bá tún ní ẹ wò ó báyìí tún ni orí àtúnfọ́ wọn lọ rẹ́kẹrẹ́kẹ́ ara tún ni wọ́n tún nílé sùn ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí ẹ̀ mà ní rí ìnira láyé yìí o ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí ẹ̀ ní rí fòrò láyé yìí o Sunday Igboho ti di oògùn ẹ̀fọ́rí fún wọn nínú Nàìjíríà yẹn ìyàlẹ́nu ló jẹ́ fún mi nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní rìsíìfù fídíò lọ́tún lọ́sẹ̀ I was like kí lélẹ́yìí ṣé lórí pé Sunday Igboho sọ̀rọ̀ wípé sẹ́ẹ̀ bàbá Tinubu ni no more Atiku no more Peter Obi lórí pé Sunday Igboho sọ̀rọ̀ àwọn tí mi ò sí expect gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní gbọ́ ṣé pé ọmọ àlè pọ̀ nínú èyí Yorùbá àwọn ọmọ àlè Yorùbá fojú hàn ó mi ò mọ̀ pé báyìí lọ́mọ àlè ilẹ̀ Yorùbá ṣe pọ̀ tó mi ò mọ̀ àfìgbà tí Sunday Igboho tó ya só tó ń rò kúnlẹ̀ ni mo tó mọ̀ wípé ọmọ àlè pọ̀ nínú ìran Yorùbá ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọmọ àlè ara yín nígbà tí Sunday Igboho pariwo Yorùbá nation la fẹ́ kí ló lórí burúkú yìí sọ kiri ẹ ló ṣe jẹ́gbà tí Yorùbá fẹ́ gba ìjọba tí ọmọ Yorùbá fẹ́ ṣe dáadáa nínú Nàìjíríà ó ṣe jẹ́gbà yẹn ni Sunday Igboho bẹ̀rẹ̀ sí ní pariwo Yorùbá nation la fẹ́ ṣebí ẹkú tí gbogbo yín sun kiri títí nìyẹn tẹ́ ìjẹ́kárí mú mi tẹ́ ìjẹ́kárí tí gbọ́ràn ọmọ Adéyẹmọ sì fi yín sílẹ̀ ó jẹ́ kẹjẹ wa kò jiná yín kẹjẹ breakfast yín lákọlábo ó dẹ̀ padà dé nìyẹn ó lókè ó yẹ kí gbogbo yín ti kẹ́kọ̀ọ́ kẹ́ tí mo bó ṣe ń lọ ní ìgboro ayé ó dẹ̀ sọ wípé ó yá APC ni ó wá dì sí ẹ̀yin kan wá sọ wípé ẹ tẹ̀lé APC mọ́ wàhálà wà o ẹ̀yin tẹpẹ́rẹ́ ayé lọ́mọ kọlẹ̀ Yorùbá ẹ wá lè tẹ̀lé APC wípé yàn kan lẹ tún fẹ́ tẹ̀lé kí Sunday Igboho dákẹ́ ó mà ṣe o ó dàbí pé àsìkò tá a wà yìí a máa ní the special DNA test fún gbogbo ọmọ Yorùbá ọmọ àlè ti pọ̀jù nínú ọ̀rọ̀ Yorùbá fún àǹfààní èyí tí ẹ bá mọ̀ ẹ jẹ́ kí n fi àsìkò yìí sọ fún yín trust nobody believe in yourself má gbé ara léyàn má wo àwòkọ́ṣe èèyàn kankan àwọn tó ń sọ nígbà yẹn wípé Yorùbá ló máa ṣe Yorùbá làwọn tẹ̀lé kí Sunday Igboho lọ dákẹ́ wọ́n ti padà nísìnyí o aláwọn ò tẹ̀lé Yorùbá mọ́ o Yíbò làwọn fẹ́ tẹ̀lé àbáwúsá wọ́n ti padà wọ́n làwọn ò tẹ̀lé Yorùbá mọ́ Yíbò làwọn fẹ́ tẹ̀lé àbáwúsá ẹ rí pé ọmọ àlè ni wọ́n ọ̀rẹ́ wo làwúsá fẹ́ ṣe fún wọn nílẹ̀ Yorùbá
Oore wo ni Fúlàní fẹ́ ṣe fún wọn nílẹ̀ Yorùbá kẹ́ wá sọ fún wa. Oore wo ni wọ́n fẹ́ ṣe yín ní ilẹ̀ Yorùbá? Àǹfààní wo lẹ fẹ́ jẹ lára Fúlàní ní ilẹ̀ Yorùbá? Bí Fúlàní bá ṣe ìjọba Nàìjíríà, ọmọ Yorùbá rógo, ẹ gbà bẹ́ẹ̀. Bí Yíbò bá ṣe ìjọba lórílẹ̀-èdè Nàìjíríà, ọmọ Yorùbá ti rógo, ẹ gbà bẹ́ẹ̀. Tí bàbá Tinubu bá tún wá ṣe bẹ́ẹ̀ tó lo tẹ́nà wọn pé tó gbé ìjọba yẹn sílẹ̀, Yorùbá tún wọ wàhálà tí wọn ò bá pín Nàìjíríà. Kẹ́ lè tètè mọ̀ wípé kò sí oore kankan tẹ́ lè jẹ nínú Nàìjíríà yẹn. Fáàtì ni mo sọ fún yín yẹn. Tí Fúlàní bá ṣe president Nàìjíríà, ẹ lọ kọ sílẹ̀, ọmọ Yorùbá ti wọ wàhálà. Ìbáwò yìí kẹ́ tí Àtíkù débẹ̀, ìran Yorùbá ti rógo. Ìyà tó máa jẹ ìran Yorùbá, ẹ fẹ́ lè máa tọwọ́ bọ ìwòdí yìí báyìí, kẹ́ máa kó ìgbẹ́, kẹ́ máa fi sẹ́nu, kẹ́ máa fi ṣó jẹjẹ ní ìyà tó máa jẹ ọmọ Yorùbá tí Fúlàní bá ṣe president of Nigeria. Tí Yíbò bá tún wá ṣe president of Nigeria, ẹ tún wọ one chance ẹlẹ́ẹ̀kejì tó gbáṣkí. Ṣe bẹ́ẹ̀ ṣe ń pariwo ní wípé àwọn Yíbò ń pariwo wípé no man's land nílùú Èkó, kíákíá ni wọ́n máa gbà ìlú Èkó yẹn lọ́wọ́ yín. Wọ́n gba ìlú Èkó yẹn lọ́wọ́ yín, kò sí kankan tí bàbá ńlá bàbá yín fẹ́ ṣe. Ṣebí gbogbo ilẹ̀ ọmọ Yorùbá lajú sílẹ̀, Yíbò ra gbogbo ilẹ̀ Èkó lọ. Gbogbo àwọn ibi tó ní kìmí, àwọn ibi tó jẹ́ important place nínú Èkó, Yíbò ti ra gbogbo ilẹ̀ ibẹ̀ tó. Àwọn wo ló ń ṣe bísínẹ́sì jù nínú Nàìjíríà ní Èkó? Àwọn ọmọ Yíbò ló ṣe bísínẹ́sì jù lẹ́kọ̀ọ́. Yes or no? Gbogbo àwọn ṣọ́ọ̀bù tí wọ́n kọ́ sílẹ̀ Yorùbá ní àwọn ibi tó jẹ́ ojú ọjà tí ọjà ti máa tà dáadáa, tó jẹ́ wípé cocaine place la máa pè bẹ̀, níbi ọjà ibẹ̀ ṣe máa tà tó. Àwọn wo ló ní ṣọ́ọ̀bù síbẹ̀? Ṣe bá àwọn ọmọ Yíbò ni? Mọyì ọmọ Yíbò tí ó wà nínú Èkó tó ṣe business. Tí Yíbò bá wá ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ president of Nigeria, gbogbo ìtí àṣẹ pariwo wípé ìlú Èkó kì í ṣe no man's land yo, ilẹ̀ Yorùbá nílùú Èkó, easily ni wọ́n máa gba ìlú Èkó yẹn lọ́wọ́ yìí o. Ọmọ Yorùbá ẹ lọ kọ̀ sílẹ̀. Ohun tó bá mú yín tí ẹ bá fi lè la ojú yín sílẹ̀, tí Yíbò jẹ́ president of Nigeria, wàláhì tẹ́lẹ̀ ẹ jẹ́ pẹ́ẹ́nà bá ṣàyà nílùú Èkó. Ẹ̀yin tó ẹ wá bíbá yẹn, mi ò ní wá yín tì. Àwọn tó mọ̀ wípé yes, confirm ni mò ń sọ nìyẹn. Àwọn tó mọ̀ pé confirm òun ni mò ń sọ nìyẹn. Ohun tó bá fi lè mú Yíbò tó jẹ́ president of Nigeria, wàláhì tẹ́lẹ̀ gbogbo ibi tó jẹ́ ilẹ̀ Yorùbá tí àwọn Yíbò ti kún ibẹ̀ tí wọ́n ti ṣe business, ó máa gba ibẹ̀ yẹn lọ́wọ́ yín. Yorùbá máa padà ṣẹ́gun Yíbò ní gbogbo ibi tí wọ́n ní business sí. Ìlú Èkó yẹn, ẹ má gbàgbé wípé ó ti wà lójú àwọn ọmọ Yíbò yẹn láti take over ìlú Èkó. Ohun tó bá wá fi lè mú Peter Obi àbí whoever tó bá gbé wá, tó bá jẹ́ ọmọ Yíbò, tó bá jẹ́ president of Lagos Nigeria, Èkó yẹn ẹ ṣàrọ̀ra gbàgbé ẹ̀ wípé ó ti bọ́ sọ́wọ́ Yíbò finally. Ìyà máa wá jẹ yín. Ṣẹ́rí èyí tó jẹ́ wípé ẹ jogún yàrá kan lọ́wọ́ àwọn bàbá yín, tó jẹ́ pé òun lẹ fi rí jẹ, lẹ fi rí mu nílùú Èkó, tẹ́ ẹ rówó ọdọọdún gbà, ẹ gbàgbé òṣì, wọ́n á ta ilé yẹn mọ́ yín lórí. Ẹ lọ kóòtù dánwò, ẹ tún fail. Ẹ lọ kóòtù dánwò, ẹ fail. Ẹ ní jẹ lọ. Fáàtì ni mo sọ fún yín yẹn. Wọ́n á gba gbogbo ogún àwọn baba ńlá baba yín tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ lógún. Wípé ogún tẹ́ jẹ lọ́wọ́ bàbá rẹ̀, ogún tẹ́ jẹ lọ́wọ́ ìyá rẹ̀. Àwọn ọmọ Yíbò máa gba gbogbo ẹ̀tọ́ pátápátá lọ́wọ́ yín nílùú Èkó. Ẹ kò déédéé gidi tó jẹ́ pé wọ́n máa gbé katakata débẹ̀, wọ́n máa fọ́ ilé mọ́ yín lórí, ó máa yà yín lẹ́nu, máa ṣọ́ọ̀kì yín. Tẹ́ bá dé dé kóòtù fún lẹ́ máa búbọ̀. Because ìran Yorùbá àjókòó ká ro àròjinlẹ̀, ká ro ọpọlọ wa ká tó ṣe nǹkan. Mi ò campaign fún Tinubu o, mi ò campaign Yorùbá nation mi ni mo gbé dání o. Ẹ má ní Lady K fi style campaign. Ṣùgbọ́n màá ṣàlàyé àwọn nǹkan tí ò yé ọ̀pọ̀lọpọ̀ tí mo dẹ̀ mọ̀ wípé yes bó ṣe yẹ kó rí rè, màá sọ síta. Nígbà tí Yorùbá bá jókòó, kí ni Yorùbá ń rò? Yorùbá ń ronú bó ṣe máa ṣe patí, bó ṣe máa yẹ yóò kú padà. Òkú tó ti kú tó ti bá ti tiẹ̀ lọ, wọ́n láwọn fẹ́ ṣe remembrance, àwọn fẹ́ yẹ yóò kú padà. Ibi tó fi lélẹ̀ yẹn, kòkòrò ti jẹbẹ̀ tán, wọ́n fẹ́ gbé ẹ̀gbẹ́ mi, wọ́n fẹ́ gbé lélẹ̀ fóòkù. Ohun tí Yorùbá ń rò nìyẹn. Kí wọ́n dẹ̀ ṣe gbéyàwó, kí wọ́n ṣe patí ìkómọ,
kí wọ́n ṣe anniversary nǹkan tí Yorùbá ń rò nìyẹn àsìkò tẹ́yìn wá ro gbogbo yẹn ọmọ Yíbò máa ṣe mathematics a máa ṣe paperwork okay ilé yìí ta ló ní ilé yìí àwọn wo ni family wọ́n ti lọ rí àwọn family yìí lábẹ́lẹ̀ wọ́n ti fún wọn ní owó tí wọn ò rí ní ayé wọn owó tẹ̀yìn ọmọ ò lè ṣiṣẹ́ kẹ́kọ́ lọ fún wọn owó tí ẹ lè ṣiṣẹ́ kí wọ́n fi yín yangàn wípé yes mo lọ́mọ tó mo lọ́mọ tó wà okay tí bá ṣẹ́wọ́ sọ́mọ mi lẹ́ẹ̀kan báyìí mo ní ní 5 million ọwọ́ kan ló máa sẹ́ẹ̀dì ẹ̀ sí mi owó tẹ̀ lè ṣiṣẹ́ tó jẹ́ pé tẹ bá ti ní tọ́wọ́ kọ́bọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe máa ṣe patí bẹ́ẹ̀ ṣe máa ṣògùn bá tèèyàn kan jẹ́ ṣògùn káyé yóò sunwọ̀n àfi káyé yóò bàjẹ́ bẹ́ẹ̀ ṣe máa ṣe inúnú bí ni bẹ́ẹ̀ ṣe máa ṣe ìlara ọmọlàkejì yín òun lẹ́yìn fojoojúmọ́ ayé yín rò lè ṣiṣẹ́ kẹsọpọlọ yín kalẹ̀ pé báwo ni mo ṣe lè san 100 naira di billion èrò yẹn owó yẹn wá kó lọ fún àwọn bàbá yín nígbà táwọn bá wá rí owó ìwé tẹ̀ ní làákàyè látìgbà tẹ́ ti jogún àwọn bàbá yáyà gbélé wọn lọ́wọ́ wọ́n gbèwé ẹbí fún wọn wọ́n gbé gbogbo ẹ̀ fún wọn wọ́n kọ̀ déédéé pé yìí lórí fóònù ní níbi tẹ́tí jójú ẹlẹ́yà tẹ́tí lọ pátí ọ̀rọ̀ kiri wípé wọ́n ti gbé katakata dé wọ́n wọlé tí Yíbò bá fi jẹ president of Nigeria ohun tó máa ṣe fún yín ni mo sọ fún yín yẹn wọ́n kọ̀ déédéé pé yìí lórí aago báyìí ni pé wọ́n ti wọlé o nígbà tẹ́ bá débẹ̀ ọmọ Yíbò lẹ máa bá bẹ̀ nígbà tẹ́ bá gbéra tẹ́ bá lọ kóòtù òfin ọjọ́ kejì ọjà ìwọ̀nba tọ́wọ́ kọ́bọ̀ tó kù sí yín lọ́wọ́ yẹn ẹ tún fi ṣẹjọ́ ẹ bá tún fẹ́ẹ̀lì ẹ tún ní jẹ lọ tí yín bá bá yín. at the end of the day wọn làwọn bàbá yín ti tabẹ̀ fún wọn nítorí ẹ ṣe sí ọ̀fọ̀ ẹ ṣe ẹ̀gbá pílánì ẹ̀gbá kìnnìkan wọn wá bẹ̀rẹ̀ sí ní kàún tí ò ṣe titi yín àwọn pépà tẹ́ ẹ̀ gbọ́ rí láyé yín àwọn dọ́kúmẹ́ǹtì tí ò ṣẹlẹ̀ yín láti gbàtà láyé ti dáyé wọn wá máa jẹ́ kó yé yín wípé àwọn fọ́fadà yín tí wọ́n ti kọ́lé láti 50 years 100 years àsìkò tó yẹ kó gba gbogbo àwọn pépà yẹn wọn ò gbà so ohun tó dẹ̀ fún wọn tí wọn ò gbà ẹni tó ti gba pépà yẹn tó ti gba gbogbo dọ́kúmẹ́ǹtì yẹn òun ló ní property ẹ bá sunkún ẹ bá dákẹ́ ẹ bá bọ́ sí kòròfo ohun tí Yíbò bá ṣe fún yín nílùú Nàìjíríà nìyẹn tí Yíbò bá fi lè di president of Nigeria Yorùbá ẹ ní sinmi wọn á fara nìyí gbogbo àwọn ṣọ́ọ̀bù tó ń kọ́ sí inú Èkó ẹ lọ́wọ́ ọmọ Yíbò mi wà ó ní ṣọ́ọ̀bù 3 ó ní 4 ó ní 5 gbogbo àwọn ilẹ̀ tí wọ́n tà nílùú Nàìjíríà ní àwọn ibi tó jẹ́ hot cake àwọn wo ló rà ẹ náwó sọmọ Yorùbá tó rà àfi kó máa lọ party kó máa lo fake life lórí social media àwọn Yíbò ló rà àwọn Yíbò ló rà gbogbo ilẹ̀ tó wà ní ilẹ̀ Yorùbá ní àwọn hot cake ní àwọn ibi tó jẹ́ wípé yes má sọmọ ni àwọn ọmọ Yíbò ló rà so ìyá máa jẹ ìró Yorùbá gan tí Yíbò bá jẹ president mojú yẹn lẹ ẹdùnyẹn mú ká padà sórí Àtíkù tẹfẹ kú nítorí ọlọyẹ sọ wípé ló máa Àtíkù alẹ ní làkàyè tó bá yẹ ní Sunday Igboho kàwé ṣùgbọ́n ká ọpọlọ ẹ̀yin tẹ́ kàwé ẹ ní ọpọlọ kọ́bọ̀ ẹ ti fi ọpọlọ yín ẹ ti fi dìdì báyìí mú ẹ ti fi kọ tí ò yẹ kẹ́kọ̀ọ́ ẹ ní làkàyè mọ́ nítorí tẹ́ bá ní làkàyè ni ẹ jókòó ẹ wo sàkún orílẹ̀-èdè Nàìjíríà yẹn ẹ wo ọ̀tún ẹ wo òsì ẹ wo wájú ẹ wo ẹ̀yìn pókè tí nǹkan báyìí bá tiẹ̀ ṣẹlẹ̀ kí ló máa jẹ́ outcome ẹ̀ báwo ló ṣe fẹ́ jẹ́ báwo ló ṣe fẹ́ ṣe ẹ fi ọpọlọ wò ó ẹ gbé ọpọlọ kalẹ̀ ẹ ro àròjinlẹ̀ ọmọ Adéyẹmọ tí gbogbo èyí tẹ́ ń pariwo pé professor nìyí kíní kan nìyí PhD holder nìyí ó ní làákàyè jù yín lọ ó ní ọpọlọ jù yín lọ gbogbo ìjà tí Sunday Igboho ń jà títí di òní àti bó ṣe ń pariwo APC ìjà kí ìyá má jẹ ìran Yorùbá òun ni Sunday ọmọ Adéyẹmọ ń pariwo ẹyẹ yọ ẹ ṣe gbòòsà ẹ ṣó lọ́ọ̀fù fọmọ Adéyẹmọ ẹ bá mi dá lọ́ọ̀fù bó máì ẹ bá mi dá lọ́ọ̀fù bó Sunday Igboho deserve love this man deserve what he deserve love more than bí a ṣe ń rò gbogbo bí màá ṣe ń pariwo APC ìpariwo ẹ dá lórí wípé kí ìyá má jẹ ìran Yorùbá ni nítorí ọmọ Adéyẹmọ ti jókòó ó wo ìrìn àjò Yorùbá nation tá a rìn kò ń ṣe ìrìn àjò tó kéré kò ń ṣe tó easy láti ṣe ìrìn àjò tó lágbára ni fún èyí tí ẹ bá wo àròjinlẹ̀ tí ẹ bá wo bí ta ti ń bá bọ̀
Yoruba nation no. Yoruba nation no going back. Yoruba nation no kìíní kan. Tí ẹ bá wo ibi tí a ti ń bá ọ̀rọ̀ Yoruba nation bọ̀, ẹ mọ̀ wípé kì í ṣe ìrìnàjò tó easy. Àti pé orílẹ̀-èdè kò rọrùn rárára bó ti wù kó mọ. Ẹyẹ yọ, ẹ bá ń fún ètò yìí. Bóyá tá bá ti ń ṣe àlàyé yìí, ọpọlọ àwọn tó ń takù Sunday Igboho, bóyá ọpọlọ wa ń jí. Orílẹ̀-èdè Nàìjíríà kò ń ṣe orílẹ̀-èdè tí ó easy àti break. Ohun tí ò yí ẹ̀yẹ èèyàn nìyẹn. Ohun tó mú Awólọ́wọ̀ tó ṣe tì. Kí láti pé tó dìde ní Biafra. Òun náà ṣe ó ṣe tí ó padà gbé sílẹ̀ ní Ojukwu. Ojukwu padà betray àwọn Biafra ni. Ẹ wá wo ọ̀rọ̀ Ojukwu sí ọ̀rọ̀ tí mo sọ. Kí ló kó bá Ojukwu tí ò ṣe ní Biafra gbà? Ṣebí tó kó fẹ́ gba ilẹ̀ Yorùbá mọ́ Biafra land ni. Torí wípé ó fẹ́ gba ilẹ̀ Yorùbá mọ́ Biafra land. Òun ló kó bá Ojukwu tójúkú wá padà dẹni tó wá betray àwọn Biafra. Ó ti gba Biafra land nìkan, ó ti succeed. Kó tó wá sọ wípé òkè ilẹ̀ Yorùbá ló kù, òun máa gbà mọ́ Yíbò. Ló fi fò làwọn bàbá wa fi wò pé ṣé báyé ṣe rí leléyìí? Yíbò ṣe trust. Tó bá Yíbò ṣe business, you need to be wise, you need to be very careful. Tó bá gbára lé Yíbò jù tó bá ṣe business, ìgbà tó lérò ló máa yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀, á padà betray ni. Ẹ lọ wòrò Yíbò, ẹ lọ wò wọ́n dáadáa. Ojukwu padà dalẹ̀ àwọn bàbá Awólọ́wọ̀ látara wípé kíni ó ti gba Biafra land lọ successful. Kó tó wá kọjá wípé ilẹ̀ Yíbò lókù tóun fẹ́, ilẹ̀ Yorùbá lókù tóun fẹ́ gbà. Làwọn bàbá yẹn fi dẹ̀yìn lẹ́yìn pé no, kí la máa ṣe? Yíbò fẹ́ kó Yorùbá lẹ́rú. Làwọn bàbá yẹn fi yọwọ́ lọ fi tètè mú pàṣẹ sílẹ̀ pé ẹ wá báyìí ní kẹ́ ṣe ebi ní kẹ́ fi pa wọ́n nígbà tí wọ́n bá ró jẹjẹ mọ́ wọ̀ nílé kọ̀ǹtínà tí máa jagun àti máa gba orílẹ̀-èdè kiri mọ́. Yíbò fi padà fall ló fi dípò Ojukwu padà lọ betray àwọn Yíbò. Ẹ wá wo ọ̀rọ̀ Ojukwu sí ọ̀rọ̀ tí mo sọ wípé tí Yíbò bá jẹ president of Nigeria, Yorùbá máa jìyà. Ilẹ̀ Yorùbá ó máa padà di ilẹ̀ Yíbò. Yíbò ò tí ì jẹ president of Nigeria, àwọn ọmọ Yíbò tí ń claim ilẹ̀ Yorùbá láì tí ì gba orílẹ̀-èdè titi wọ́n ti ń claim ilẹ̀ titi wa. Láì tí ì di president Yíbò, wọ́n ti ń claim ilẹ̀ Yorùbá. Ẹ wo ọ̀rọ̀ tí mo sọ sí ọ̀rọ̀ Ojukwu kẹ́ fi ṣe kankan náà kẹ́ dìímú. Ká padà sórí ọ̀rọ̀ Àtíkù àti ìjà ọlọ́gbọ́n tí Sunday ọmọ Adéyẹmọ ń jà. Ìjà ọlọ́gbọ́n tí Sunday ọmọ Adéyẹmọ ń jà ó dá lórí wípé orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè tó lágbára ni. Tó bá gbọ́ Nàìjíríà họ orílẹ̀-èdè amúni múyè mú ògùn òun lórílẹ̀-èdè Nàìjíríà. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ rí ìjà Nàìjíríà. Tí Nàìjíríà bá ṣetán àti báyọ̀ jà, wàláhì tàláhì wá fèsì ẹ̀. Nàìjíríà tí wọ́n bá ṣetán láti bẹ́ẹ̀ jà, wọ́n á fèsì ẹ̀, kò sí ohun tó lè ní. Wọ́n kò ní ògùn kó máa rìn lórí òfurufú kí ẹsẹ̀ má kọlẹ̀ kó rí ẹ má kọ ọ̀run. Nàìjíríà mú ẹ. That is Nàìjíríà. Ọpọlọ yẹn ni Sunday Igboho gbé kalẹ̀. Nígbà tí Sunday Igboho rò wò títí wípé no, this thing kò easy. Ohun tó ní ṣe kíni tó lágbára la fẹ́ ṣe. Okay, báwo ni mo ṣe lè ṣe tí ìyà òfin ní jẹ ìran Yorùbá? Àfi kí n support Yorùbá tó já síwájú. That is why tí ọmọ Adéyẹmọ fi support bàbá Bọ́lá Ahmed Tinubu nítorí Yorùbá ni. Kò wá yẹ ká wá rí àwọn ọmọ Yorùbá tó bá wá máa bọ́ síta láti máa tákù Sunday Igboho. Ọmọ Yorùbá tó bá bọ́ta tó pariwo lé Sunday Igboho lórí tó dìtẹ̀ Sunday Igboho, ọ̀tá ìran Yorùbá ni. Ọmọ àlè Yorùbá ni. Ó fẹ́ kí ìyà jẹ ìran Yorùbá ni. Because tí Àtíkù bá jẹ president of Nigeria, ṣẹ́ṣì ní Fúlàní pa yín ni. Àbítìmùnà ṣẹ́ṣì ní Fúlàní kẹran joko yín ni. Wàláhì Fúlàní á máa wọlé lọ́sàn-án gan. Á dẹ̀ máa bá àwọn ìyàwó yìí sùn tí ò sí ohun tẹ́ fẹ́ ṣe. Kò sí ohun tí Dáúdà yìí fẹ́ dà. Hello. Ẹ káàsán o. Yes sir. Ètò ìdí ẹ̀ṣẹ́ fẹ́ dá sétò ní sir. Okay, ẹ hold on sir. Ẹ jẹ́ gbé yín sí speaker. Ó yá, gbọ́ yín sir. Just one.
gbọ́ yín sà. Ṣé rí ọ̀rọ̀ olóyè Sunday Igboho tá à ń sọ lọ́wọ́, ṣé rí ìgbà tí mo wà lára àwọn tó nífẹ̀ẹ́ wọn gan-an nígbà tí àtọ́rí gbà ọ̀rọ̀ Yorùbá nation tá à ń sìn. Ṣé rí everybody ní right láti ṣe tó bá wù ẹ̀gẹ́tì ní láti join tó bá yẹ pé kí ṣe rí bẹ́ẹ̀ wọ́n ní Yorùbá ní ìbùkún ni fún ọmọ ọ̀dọ́ náà tó fi ọgbọ́n ṣe. Ṣé rí nígbà tí wọ́n fẹ́ nígbà tí ẹ bá rántí mo pè ní time kan nígbà tí wọ́n tó kọ́ tó àwọn wèrè olórí burúkú yẹn wà àtàkì ní kìíní tẹ̀wọ́n nígbà tí wà Nàìjíríà pé ẹ̀ ṣọ́ra kankan. Ṣé rí gbogbo àwọn ṣé rí Yorùbá yìí àwọn ojú àwọn bàbá wa wọ́n pè wọ́n ní òun ṣe mí òun gbà mí àti dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ní. Ẹgbẹ́ ìránṣẹ́ rí nígbà tí wọ́n ṣe wá àtàkì olóyè Sunday Igboho yẹn gbogbo àwọn tí kúkú yìí gbogbo wọ́n wà aware now. Àwọn gan ni wọ́n endorse àtàkì yẹn fún Buhari because wọ́n believe pé bí bàbá olóyè ṣe ń pariwo Yorùbá nation yẹn ó máa affect election Tinubu pé because something like that. Ṣebí gbogbo wọn ní Ọ̀ọ̀ni nígbà tí Buhari pé bàbá wọ ní ìrìṣà pé wọ́n bá olóyè sọ̀rọ̀ pé kó jókòó pé kó jámi lórí ọ̀rọ̀ Yorùbá nation something like that. So gbogbo àti gbogbo wọn tó bá sọ pé òun ò wà wíà bí wọ́n ṣe ń àwọn ò support bí wọ́n ṣe wá àtàkì olóyè ìgbà yẹn kó jáde síta àti Tinubu àti gbogbo wọn they were all in support of because wọ́n believe pé ambition ti àwọn láti rúlu Nàìjíríà ó supersede interest Yorùbá ìkíní. Ṣé bí bàbá ẹbí ní ìṣèwé tí wọ́n ń pariwo Nàìjíríà títí Yorùbá bá débẹ̀ alálàáfíà ìgbà tí Yorùbá débẹ̀ gan-an tí wọ́n ń pa wá jù ẹ wo tí wọ́n ṣe fún wọn ní Kwara. Now ẹni tó jẹ́ National Security Adviser Nuhu Ribadu ó ní àwọn bandits àtàwọn terrorists ó ní they are my brother, they were brothers ó lọ brother àwọn ni wọ́n. Now ẹni tó bá dẹ̀ ń sọ̀rọ̀ pa security Nàìjíríà the number one person tó máa wọnú ilé agbára sọ̀rọ̀ tó máa bá Tinubu sọ̀rọ̀ tó máa fún ní security information ní Nuhu Ribadu jẹ́ tí wọ́n náà lọ sí US nígbà ọ̀rọ̀ genocide ló genocide. Òun tẹ̀ ń sọ káwọn bandits ó lọ́mọ ó láwọn ọmọ ìyá àwọn ni wọ́n they are my brother kì í ṣe pé bóyá ọ̀rọ̀ rúmọ̀ ní tó sọ openly ní tí gbogbo ayé gbọ́. Now ẹni bàbá ń sọ pé wọ́n fáwọn ní kíní kọ́ máa lé àwọn bandits káàkiri. Àwọn agbọ́ nínú kíní ṣe bí Nuhu Ribadu ló approve AK-47 fún àwọn gúùpù kan àwọn wọn nígbà tí àṣírí tú ó ní àwọn àyà àwọn as forest guard ni the same Nuhu Ribadu tí wọ́n approve AK-47 fún àwọn Àmọ̀tẹ́kùn ti wá ó dẹ̀ approve AK-47 fáwọn Fúlàní kí ni wọ́n fẹ́ máa Fúlàní fẹ́ máa fi ṣe something like that. Kíkẹ́ olóyè ṣọ́ra wọ́n ní ìbùkún ní fọmọdé náà àwọn ṣẹ́rí. Daddy, ẹ bá mi go straight to point. Ẹ bá mi go straight to the point, sir. Ẹ jọ̀ọ́ sir. Ẹ bá mi go straight to the point. The point tó pé ṣe rí tí wọ́n bá fẹ́ dán bàbá wọn fẹ́ dán ò lè ṣe ló bá fẹ́ ṣòṣèlú bẹ́ẹ̀ láti máa threaten pé anybody. Bàbá ò threaten anybody. Esther, ẹni sùúrù. Olóyè ò threaten anybody. Ọ̀fẹ́ lówó anybody can talk as much as you like. Kó ní kálukú sọ bó bá ṣe wù ẹ́. Àwa gbọ́ fídíò tó sọ pé anybody ò gbọ́dọ̀ tí yóò bí àjọ. Olóyè bá sọ pé yes, I saw the video too. Tí olóyè bá sọ pé oníkálukú lè sọ bó bá ṣe wù. Òun ni mo yẹ sọ wípé ọjà ní gbogbo wọn ń tà. Kó ní kálukú ta ọjà bó bá ṣe lè tà kó polówó bó bá ṣe lè polówó. Ìbáwo mi ń ṣe kí sọ wípé nílùú Canada yìí kò sẹ́ni náà tẹ̀sùn máa rí aṣọ ìlọ́run ẹ̀. Wíwá aṣọ pọ̀ yapa sí gbogbo. So bó bá ṣe wo oníkálukú ló ṣe máa polówó oníkálukú wọn tajà ní nígbà tó ọmọdé yẹn mọ́ ń pariwo Yorùbá nation tí àwọn ń pariwo wọn Nàìjíríà ṣọmọdé yẹn mọ́ àtàkì wọn sí ni ṣọba wọn jà sí ni. ṣe báwọn tó ń pariwo wọn Nàìjíríà ń gbà yẹn náà ni bàbá olóyè tí ń pẹ̀lú ìlú àwọn tó ń pariwo Nàìjíríà náà bàbá olóyè tí ń pẹ̀lú. Ẹ wo bíbá yìí ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa yìí èèyàn olóyè ò threat anybody ọ̀fẹ́ ló wù oníkálukú lè sọ̀rọ̀ bó bá ṣe wù oníkálukú lè sọ̀rọ̀ bó bá ṣe wù ẹ jẹ́ ká gbọ́ràn lórí social media tó bá wù mí mo lè sọ pé báyìí lẹ́gùn bàbá mi ṣe máa jó
bó bá wù wọ́n náà sọ pé báyìí lẹ́gùn bàbá tẹ́ ṣe máa jó ọ̀fẹ́ lọ́wọ́ kẹ́nìbọ̀dì jábọ́ bó bá ṣe wù kó sọ̀rọ̀ bó bá ṣe wù kò sẹ́ni tó máa mọ̀yàn sí Ìgbòho threat anybody kò threat life for anybody ẹ stop sọ bẹ́ẹ̀ tí o bá ṣe wípé òmùgọ̀ òpònú làwọn èèyàn ṣó yẹ ká lẹ́ni tó máa jáde tó máa dé yẹn bó bá tẹ̀ wá sọ̀rọ̀ nípa Nàìjíríà tó máa sọ wípé kò sọ ọ̀dà ni ṣe bóun tẹ fẹ́ ni wọ́n Nàìjíríà ó dẹ̀ ti bá yín tẹ̀lé kí wọ́n ní ìṣòro ayé yín kí ló dé tí ẹ̀ jókòó kẹrù àròjinlẹ̀ I've cut the man mo ti cut wọn ọ̀rọ̀ wọn yóò wọ̀ mí létí gbogbo ọ̀rọ̀ tó sọ sílẹ̀ tẹ́ bá wò mí sà mi ò rí pọ́ìntì kan tó ṣe gidi tí mo lè dìbò nínú ọ̀rọ̀ yìí ẹ mọ lébi ké èmi ò parọ́ bó bá ṣe rí lára tèmi ni mo ṣe máa sọ mi rí pọ́ìntì kan tó ṣe gidi tí mo lè dìbò nínú ọ̀rọ̀ yìí. Ìbùkún ní fọmọ ọ̀dọ́ náà tó fọgbọ́n ṣiṣẹ́ ìrìnjọ ẹ̀ fáì bí ó sì fọgbọ́n ṣe ìbùkún tún ní fún un òun ló mọ rúbùkún tó wọlé tó òun tó bá fọgbọ́n ṣe òun ló dẹ̀ tún mọ rúbùkún tó wọlé tó òun tó wò bá fọgbọ́n ṣe àtẹni fọgbọ́n ṣe àtẹni tí ò fọgbọ́n ṣe ìbùkún ní fáwọn méjèèjì wọ́n jọ jèrè ní ẹni máa jèrè tó dà sí tó dẹ̀ máa jẹ dákejì yóò jẹ́ tẹ̀mí ṣáà ní wípé stand with Yorùbá nation but bí nítorí pé mo dúró ti Yorùbá nation olóyè tẹ̀lé wọn Nàìjíríà kí wá sọ wípé tó olóyè báwo ẹ stop sọ bẹ́ẹ̀ I won't accept that. Ní nǹkan bí tata dé yìí ẹ jẹ́ ká apply wisdom mo rí àwọn kan lórí TikTok ibẹ̀ yẹn tí mo ṣe báyìí kí ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe èèyàn kan change orúkọ mi wọ́n ní my second name is Oríyọmí yes Oríyọmí lórúkọ mi orúkọ yẹn mo accept ẹ Oríyọmí wọ́n fún mi ní orúkọ tuntun lẹ́yìn Oríyọmí Oríyọmí lọ́wọ́ Buhari Oríyọmí ní 2021 tí mi ò dòkú Ọlọ́run kó mi yọ ẹ ṣe gan ni mo dúpẹ́ thank you so much ẹ bá wa share ẹ bá wa tap ẹ bá wa love a lè pọ̀ tó yìí lórí TikTok ká má tí ì rí love 10,000 ẹ bá mi gbé love yẹn wọ 10,000 ojú òní tìyè ọ̀fẹ́ ní kì í ṣe pé ìfowó gbé ẹ kàn bá mi ta àdàfún yín àkọ̀dù òní mu yín lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe bá mi ta yẹn. òun lè yẹ kó sọ ní you don't even know what he was saying. I love this comment. ẹ jẹ́ ká before we talk let's sit down and think twice. Number one, orílẹ̀-èdè Nàìjíríà ò ṣe orílẹ̀-èdè tẹ́lẹ̀ yọ akẹ́ àti àdátì bàbá ńlá rọ́ kátákátá go lè pín kò lè pín àfi tí gbogbo àwọn tó nífọ̀ tó lè kọ́nà tí wọ́n bá support yín lè pín Nàìjíríà. Yes, ìgbà tó lóye ò mọ̀ ló lóye wò wípé jẹ́ fi wèrè pọ́ọ̀tì ẹ̀ fún yàrá ìyá wọn. Èmi tí mo tó gba odidi state èmi tí mo tó gba odidi kinní kan kí ló mú mi tí mi ò ní gba Nàìjíríà máa gbà ní bàbá yẹn tẹ́rí sí wípé yes mo dẹ̀ fẹ́ gbà nìyẹn láti kó ìran Yorùbá kúrò lóko ẹrú. Bàbá yẹn dẹ̀ tẹ́rí sí wọ́n wípé hey àtàrí àjàdọ̀kú lélẹ́yìí kì í ṣẹ́gun ọmọdé àfi kí yóò ṣe kí ni kó fọgbọ́n ṣe. Bàbá yẹn step back ṣe fẹ́ pọmọdé yẹn mọ́ ní ẹ̀yẹ ẹranko játijàti ẹ̀yọ́ ọmọ alẹ́ Yorùbá bá wáyé dé yẹn mọ́ bá ti kú ní July 1st èpè náà lẹ́ẹ̀mọ̀ ṣẹ́fun lájúlẹ̀ ọ̀run èpè lẹ́ẹ̀mọ̀ ṣẹ́fun for him to support Bola Ahmed Tinubu. Àwọn náà understand àwọn ni wọn ò ní ẹ̀wọ̀n kàwé ṣùgbọ́n wọ́n ka ọpọlọ wọ́n ní ìmọ̀ wọ́n ní làkàyè ìjọ yìí professor PhD holder ọmọ Adéyẹmọ ní làkàyè ìjọ yìí lọ. Tẹ bá pe àwùjọ àwọn ọlọ́pọlọ ibẹ̀ lẹ́ máa ti bá Sunday Igboho tí ẹ bá dé àwùjọ àwọn tó lọ́pọlọ tó nímọ̀ tó ní làkàyè ibẹ̀ lẹ́ máa ti bọ́ ọmọ Adéyẹmọ kì í ṣe àwùjọ mo kàwé mi ò ní làkàyè lẹ́ máa ti bá. Níbà láwùjọ àwọn tó láwọn kàwé àwọn professor sọnù professor ọ̀rọ̀ àwọn PhD holder ọ̀rọ̀ tí wọn ò ní làkàyè gbogbo professor yìí PhD holder yìí ẹ fi pín Nàìjíríà ẹ fi kó Yorùbá kúrò lóko ẹrú kárí tó bá jẹ́ wípé ó lè ṣe ẹ fi kó wa kúrò lóko ẹrú gbogbo ẹ̀yin PhD holder gbogbo ẹ̀yin professor ó yẹ pa gbogbo ọpọlọ professor yìí papọ̀ ẹ pa gbogbo PhD holder yìí ẹ kó gbogbo ẹ̀ sílẹ̀ fún wa ó yẹ wá fi kó wa kúrò lóko ẹrú ìran Yorùbá fẹ́ dá dúró Odùduwà nation no going back. Ẹ̀yin aláìní ìtìjú gbogbo ẹ wá máa pariwo ẹ máa sọ̀rọ̀ sí Sunday ọmọ Adéyẹmọ. Hello ya mi o ẹ káàbọ̀ sórí ètò ma yes ma. Yes ṣé rí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ nǹkan tó yé wọn bí ò yé wọn pọ̀ jù tó yé wọn lọ. Ṣé wọ́n mọ̀ pé fẹ́fẹ́ mú ọ̀bọ á ṣe bí ọ̀bọ ni? Bàbá wa Ìgbòho tó rìn mọ́ bàbá Tinubu rẹ̀ kókò mọ̀kan tó ń ṣe ni. Wọ́n wá bí kiri kan pé tí bàbá ìbá lọ kúrò níbẹ̀ yẹn láì jẹ́ pé a rí ojú rere bàbá ìyá máa jẹ ṣége tiwa lára. Olóògbé bàbá fóònù yà yín
àwọn ló lè gbà wá kúrò nínú ìyà yìí bí bàbá bá sún wọn dáadáa bá máa ti jẹ́ kó yé wọn pé bàbá mi ẹ má mọ̀ fi àwọn elédè yìí sílẹ̀ sínú ìyà tí ẹ bá lọ kú ọmọ ẹ̀ tí ò sí lọ́wọ́ Yorùbá mọ́ kí lè fẹ́ ṣe sí i wọ́n á pa wọ́n dànù sọ́mọ́ ni ẹ bàbá wa kúrò lùkẹ́ màmọ́ bẹ́ẹ̀ ṣe máa ṣe kẹ́ tó kúrò á máa rán bàbá létí gbogbo wọn mú bílẹ̀bù wọn gbé lórí bàbá gbòó ṣé wọ́n rò pé kò mọ̀ kan tó ń ṣe ní àbẹ́bí ló pàdé bẹ́ẹ̀ ni. ó sùn wa o. báwo ló ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn ná. wọ́n kàn fọre wọ́n fi ń sú bàbá ìní ṣíṣe kí ló dé ìgbà tó dẹ̀ kígbe Yorùbá nation náà kì í yẹ pé bóyá ẹ tẹ̀lé. wọ́n tẹ̀lé o. ẹ tún ní gbé Nàìjíríà lẹ́fẹ́ ó tún tà níyí pé kó bá yín ṣe káṣá ṣe kó dáa pàpà sílẹ̀ ọkọ̀ wọn ò balẹ̀ ibo lálọ́ tá àbọ̀kọ̀ táwọn náà bọ́ta kọ́ lọ́kọ́ mọ́ wọn sí sínú gbò kí gbogbo máa jà níṣe kò jìyàn náà ẹ máa bẹ́ẹ̀ tó lọ. ẹ ṣe wùyá wa ẹ ṣe àdúpẹ́. ní ọmọ Yorùbá òpònú aláìnílàákàyè ọ̀dàlẹ̀ gbogbo ẹrú Fúlàní tí ẹ dìde tán nígbà tó máa Adéyẹmọ ń ṣiṣẹ́ yìí ó yẹ bọ́ síta mo fẹ́ rí yín ẹbí yín mélòó lẹ kó síta sorry to use this language sir òpònú yín Ọ̀túnba mi ò mẹ́tò wà lọ́rọ́ under picture yẹn o kó má tẹ̀ lọ́jà àwọn bàbá mi ni I don't know who is under that thing but I'm sorry for you to insult Sunday on my platform I will insult you back I'm sorry ẹ má bínú sà pé màá bu yín díẹ̀ ẹ̀yin lẹ kọ́ sí ẹ̀yin lẹ fọwọ́ ńlá lẹ fẹ́ fi gbá kékeré ìran yín mélòó lẹ kó síta nígbà tó máa Adéyẹmọ wà ní ẹ̀yìn odi tó jìyà ibo lẹ̀yin wà ẹ ń lọ ẹ ń bọ̀ mà ní ẹsẹ̀ yín ò mà gé wọn ò mà sọ yín sínú ìgbèkùn ẹ máa rí àwọn fámìlì yìí lásìkò ẹ ní làákàyè tẹ bá ní làákàyè ni ẹ mọ̀ wípé gbogbo ìrìnàjò tí Sunday ọmọ Adéyẹmọ rìn ìrìnàjò kíyà má jẹ ìran Yorùbá ni ẹ̀yin gangan lọ̀tá ìran Yorùbá tó fẹ́ fi Yorùbá sínú ìgbèkùn ẹ̀yin tẹ bá ti bọ́ síta tí ẹ bá ti sọ wípé má yìí kò dáa ẹ̀yin gangan ní ọ̀tá ìran Yorùbá tẹ fẹ́ fi ìran Yorùbá sínú ìgbèkùn ṣé bẹ́ẹ̀ ni Yorùbá Nàìjíríà easy àti pín lẹ́yìn ò bọ́ síta kẹ́kọ̀ọ́ àwọn ẹbí yìí kẹ́ lọ pín ìbéèrè ni mo béèrè sà bàbá mi ẹ má bínú o mi ìbẹni tó wà lọ́dọ̀ orúkọ yẹn Ọ̀túnba ṣàmórí lórí ẹ̀ mo dẹ̀ gbọ́ tó kọ́ síbẹ̀ wípé Ìgbòho ò ní ọpọlọ ó betray Yorùbá òun mo ṣe ń da yín lò ẹ má bínú o mi ìbẹni tó wà bẹ́ẹ̀ o ẹ má bínú o bó bá wá jẹ́ godfather mi ló wà bẹ́ẹ̀ bàá mi ẹ má bínú bó bá wá túnṣe yìí náà ẹ má bínú mi ìgbìnà àti yín sọ́ọ̀tì yìí o ìsọ̀rọ̀ ní gbèsè ni mo fi ṣe o gbogbo ẹ̀yin tí bá bú ní bíbá ilé mi ò bú yín o ọ̀rọ̀ tẹ́ bá sọ ni máa fi fún yín lésì ẹ free àti calling show là ń ṣe ẹ free ṣùgbọ́n tẹ́ bá sọ ni máa fi fún yín lésì náà kí n padà sọ́dọ̀ yín sà ibi tẹ́ wáyé ṣèbọ́kùnrin ni yín ẹ́ẹ̀gì méjì ló wà lábẹ́ yín ẹ́ẹ̀gì méjì ló wà lábẹ́ Sunday Igboho ọkùnrin bíi titi yín ni kí ló dé tẹ̀yìn òdìdé kẹjà fún wọn titi yín ẹ wá tún wá fún mi ní ibi tí Sunday ọmọ Adéyẹmọ tó ti sign agreement pẹ̀lú àwọn baba ńlákú baba yín tí wọ́n jù wá sínú ìgbèkùn sílùú Nàìjíríà àbá àwọn baba ńlákú baba wa kọ́ ló jù wá sínú ìgbèkùn àwọn ló jù wá sínú ìgbèkùn nù Nàìjíríà sọ kóòtù bá wá fún mi ní agreement form tó wà láàárín Sunday Igboho àbí lẹ́tà táwọn baba ńlákú baba yín kọ sílẹ̀ fún yín wípé Sunday Igboho ni ó gbà yín kúrò nínú ìgbèkùn nù Nàìjíríà mo fẹ́ rí lẹ́tà yẹn sà mo fẹ́ rí agreement form bóyá ẹ̀yin àti Sunday Igboho lẹ́dẹ̀jọ́ ṣe agreement wípé ó yá mo tọwọ́ bọ̀wé o pẹ̀lẹ́ mi o wípé màá kó yín kúrò bẹ́ẹ̀ yín ọ̀dàlẹ̀ òpònú ọlọ́pọlọ kíkú o kẹ fún wa mo fẹ́ rí náà ẹja continue bó ti dá wọn lò kọ́mẹ́ǹtì tó bá tún ti ta sí mi lójú lórí TikTok yẹn wàláì má dá yín lò. Ìkànnì this woman is just talking without thinking yes bí ìyá tiẹ̀ náà ṣe máa ń sọ̀rọ̀ without thinking nìyẹn because tí ìyá tiẹ̀ náà bá ń sọ̀rọ̀ pẹ̀lú ọpọlọ ni wàá mọ̀ pọpọlọ ni mo fi ń sọ̀rọ̀ èmi àti ìyá ẹ ní sàwáwù màá mú yín dánwò ó yá ẹ máa jù wá mo wà lé èmi àti ìyá ẹ ní sàwáwù ṣó ti gbọ́ tó bá ti bú mi ìyá ẹ ló bú ìyá tó fòbò ẹ̀bí ẹ òun ló bú ìwọ òpònú ọ̀dẹ̀ òṣì yìí ẹ fi Sunday Igboho sílẹ̀ ẹ fi Sunday Igboho sílẹ̀ this man is trying wípé kí ìyá má jẹ ìran Yorùbá that is what he's doing Nàìjíríà ò ṣe country tó easy láti pín àfi tá bá kò tọ́ra wa àfi tá bá kò tọ́ra wa tí a bá máa break Nàìjíríà a gbọ́dọ̀ ní support ṣẹ́yìn gbogbo àwọn bàtà bóyá they have to support us gbogbo wa pátápátá pẹ̀lú bó ṣe jẹ́ pé kòkó ọbẹ̀ wọn ní Nàìjíríà yẹn tí a dẹ̀ fẹ́ bọ́ nínú ìgbèkùn àwọn ọba yẹn gbọ́dọ̀ support wa àwọn senator gbọ́dọ̀ support wa àwọn honorable gbọ́dọ̀ support wa
àwọn governors gbọ́dọ̀ support wa president gbọ́dọ̀ support wa bá ṣe lè pín Nàìjíríà nìyẹn but without that ìyá máa continue sí máa jà àwọn èèyàn ní ṣọ́ni báwo la ṣe wá fẹ́ gẹ́ẹ̀dì support wọn yẹn a gbọ́dọ̀ lóyà sí wọn bàbá wa ṣe lóyà sí wọn ká máa kọrin sí wọn létí pé ẹ wá ẹ̀yin náà ti rí bó ṣe lọ ṣé bàbá Tinubu ló fẹ́ sọ pé àwọn ògbọ̀kan tó ń lọ nílùú Nàìjíríà ni wípé Nàìjíríà ò dáa wọn ò pé dáadáa ṣé bàbá Tinubu bàbá tẹ̀yìn wò ó ń ṣubú ọ̀tọ̀ yẹn ó ní làákàyè ó ní ọpọlọ àti tòlú kí ìyá má bá jẹ ìró Yorùbá ló jẹ́ kí bàbá Tinubu change gbogbo àwọn tó change kí ni ta lọ̀gá ọlọ́pàá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ta lọ̀gá sójà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ta lọ̀gá DSS tẹ́lẹ̀tẹ́lẹ̀ ta lọ̀gá custom tẹ́lẹ̀tẹ́lẹ̀ ta lọ̀gá navy tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá yẹn change everything ó fi gbogbo Yorùbá síbẹ̀ lọ́yà létí títí yín lẹ máa fi kọrin sí bàbá Tinubu létí sí wípé bàbá ẹ wẹnu lẹkẹ wẹnu ọkọ ohun tó mú yín tẹ fi change gbogbo àwọn pípọ̀ sí Yorùbá ó ní ohun tẹ rí o ohun tẹ rí yẹn ni kí wọn máa wo àròjinlẹ̀ lé lórí wípé tí ẹ bá dìde lórí síìtì yẹn kí ló máa padà ṣẹlẹ̀ gbogbo àwọn tẹ fi sí yẹn wọn máa yọ wọn dànù àwọn ọmọ Yorùbá yẹn wọn máa yọ wọn dànù ìran Yorùbá wá jẹ ṣégeyà àwọn jẹ ṣégeyà ìyẹn ló yẹ ká máa fi kọrin sí bàbá Tinubu létí pé bàbá you have to break this country o gbọ́dọ̀ pín ìlú yìí fún wa kó tó lọ o gbọ́dọ̀ lọ kó sọ wípé ó yá mo lo ATS mi tán o mo kángára mi mo lọ Yorùbá máa padà ṣẹ́gun ní nínú Nàìjíríà yẹn tí Tinubu bá kúrò bẹ́ẹ̀ ta ló máa take over ṣé kìí ṣe Fúlàní ni ṣẹ́ṣì ní Fúlàní rèpù àwọn ìyá yín wọn ò tí ì rèpù ìyá yín wọ́n á máa dóyàwó ẹ lójú ẹ báyìí Ọ̀túnba o wọ́n á mú ìyàwó yín báyìí wọ́n á lọ yá fún ara yín báyìí kẹ́ hàn gẹ̀ẹ́sẹ̀ ìyàwó yín wọ́n á dẹ̀ máa ti okó burúkú bọ̀ nídìí wọ́n á dóyàwó yín tó báyìí wọ́n á tún múgi wọ́n á tún fi ro òbó ẹ̀ bí ẹni ro kókó ọbẹ̀ ní ohun tí Fúlàní máa padà ṣe fún yín tí Fúlàní bá jẹ president of Nigeria. Ibi tá a délé ní lórílẹ̀‐èdè Nàìjíríà tó fi di wípé Fúlàní ń pa wá wọ́n ṣoríṣiríṣi fún wa kí ló fún wa ní power yẹn ṣebígbà tó jẹ́ Buhari ló wà lórí oyè ni torí pé Buhari ló wà lórí oyè òun ni wọ́n ṣe bẹ́ẹ̀ fún wa náà òun ló ṣe fìyà jẹ wá òun ni Fúlàní ṣe nífọ̀ ló lé ìkọ́nà ni Fúlàní fi tì wá dé ìkóríta tadé ta fi sọ wípé àṣemọ́ pẹ̀lú wọn Nàìjíríà fẹ́ pín bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ bá mi kọ́ sí comment section ẹ wá ní Sunday Igboho ní làkàyè tẹ bá nídìí ọpọlọ ẹ lọ pe ìpàdé ẹ lọ gbọpọlọ lọ́dọ̀ Sunday Igboho ẹ jẹ́ kó sit yín down kó rí straight ọpọlọ yín brain yín tí ò straight yẹn kó máa díje mo bá yín fi ọ̀rọ̀ ìṣítí kó bá yín fi straight yẹ àti ọ̀rọ̀ làkàyè nígbà tí bàbá Ọbásanjọ́ wà bẹ́ẹ̀ ṣé Fúlàní ṣe tó ìfún wa ní ìlú Nàìjíríà nígbà tí Jonathan Goodluck wà bẹ́ẹ̀ ṣé Fúlàní ṣe tó ìfún wa ní ìlú Nàìjíríà nígbà tí Buhari débẹ̀ ẹ wo ohun tó ṣẹlẹ̀ bó ṣe pa kúkúrú ló ń pa gígùn wọ́n pa lọ́balọ́ba dánwò wọ́n pa níjòyè dánwò wọ́n kidnap dánwò ìgbà yẹn ló ti di wípé Fúlàní ti di giant sínú Nàìjíríà Fúlàní padà di giant of Africa sínú Nàìjíríà náà ẹ wo ohun tí wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí sí pẹ̀lú ìgbìyànjú àti àtìlẹ́yìn bàbá Tinubu ni tí Donald Trump fi wá sí Nàìjíríà àtìlẹ́yìn bàbá Tinubu ni aṣáàrí interview ti spokesman Grant àríkọ̀tọ́ tì sí lẹ́nu tí bàbá Tinubu bá fọwọ́ sí ni Donald Trump would not come ìyẹn ló wáyé ká máa sọ fún bàbá Tinubu pé bàbá tẹ bá kúrò ń bẹ̀ lọ́la báwo lẹ ṣe rò pa ṣe máa ṣe kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀ sí wa ìkóríta wo la máa bára wa báwo ni ìran Yorùbá ṣe fẹ́ ráyé gbé tí wọ́n bá gbé orílẹ̀-èdè Nàìjíríà padà fún ìran Haúsá àbí ìran Yíbò ẹ̀yà méjèèjì yẹn ọ̀tá ayé àti ọ̀run ni wọ́n jẹ́ fún ìran Yorùbá kí ló sì fà àwa Yorùbá là mọ̀ yára wà àwa là wà nínú Nàìjíríà wọ́n fi pe Nàìjíríà ní giant of Africa tí ìran Yorùbá bá kúrò nínú Nàìjíríà kí ló ń jẹ́ giant kọ́ giant ni àfi kọ́ máa pe ìran Yorùbá ní giant of Africa ẹ lọ kọ sílẹ̀ tí ìran Yorùbá bá dá dúró àwa Yorùbá là mọ̀ yára wà kí ló dé kó bá ìran Yorùbá ojú kòkòrò àtẹnujẹ òun ló jẹ́ ká sọ ògónù tá fi padà ń ṣe ẹrú lábẹ́ Yíbò àti Fúlàní ní Fúlàní àti Yíbò ló ṣe máa ń fi ọwọ́ yẹpẹrẹ mú wa ẹ wo tọmọ Yorùbá bá wà pẹ̀lú ọmọ Yíbò a máa tú ọ̀rọ̀ báyìí sí ọmọ Yorùbá a máa ju ọ̀rọ̀ sọmọ Yorùbá dẹ̀ máa fi ìbẹ̀rù bójó a máa fi dá ọmọ Yíbò lò meanwhile
ìbéèrè tó bí ẹyẹ ó gba ọpọlọ lọ́wọ́ títí ẹni and you don't know. Yorùbá ò mọ value ara wọn. Mọ value ara wa. Tá bá mọ value ara wa ni, a mọ̀ pé yes, we are the giant of Africa. That is why ẹ wo Fúlàní, gbogbo àwọn Miyetti Allah, wọ́n jókòó wọ́n ṣe press conference, wọ́n làwọn gbà kí Biafra kúrò nínú Nàìjíríà, ṣùgbọ́n àwọn ò gbà kí Yorùbá dá dúró. Ẹ̀ẹ́dẹ̀ jókòó kẹ́rò pé wáyì tó jẹ́ wípé Yorùbá. Ẹ wò gbà táwọn Biafra náà máa sọ, wọ́n ní pa àwọn fẹ́ dá dúró, àwọn dẹ̀ máa claim Lagos State, àwọn làwọn ní wáyì táwọn náà fẹ́ claim ilẹ̀ Yorùbá. Yorùbá ẹ jẹ́ ká wake up, ẹ jẹ́ ká sọjí. We are the giant of Africa. Yorùbá is the giant of Africa. When we are talking about kéèyàn ṣiṣẹ́, kó struggle, kó jìyà, Yorùbá gbìyànjú. Yorùbá gbìyànjú. Àìkédé ìròjinlẹ̀ òun ló fà tó fi jẹ́ pé gbogbo ìgbìyànjú wa ó máa padà já sásán sọ́wọ́ ọmọ Yíbò. Tí Yorùbá bá sá eré 30 minutes tó fi kó nǹkan jọ, á dẹ̀ fi àìmọ̀kànmọ̀kàn á fi bà nǹkan yẹn jẹ́. Ọmọ Yíbò á dẹ̀ sáré 5 minutes, á dẹ̀ fi gbà nǹkan tí Yorùbá kó jọ fún 30 minutes. Á dẹ̀ claim ẹ̀, á dẹ̀ di títí ẹ̀. Yorùbá jẹ́ ká jí. We are the giant of Africa. Ere bíyà ò ṣe ní jẹ wá ní Sunday ọba Adéyẹmọ sá up to today. Up to today. Ó sá eré yẹn lákọ̀ọ́kọ́. Ọ̀nà tó wò pé jẹ́ kí n gbé gba ọ̀nà yìí láti gba ìrọ̀mí lóko ẹrú. Kò succeed. Ó padà. Ó flashback. Ó jókòó. Ó ràrò jílẹ̀ kẹtọwọ́ bọ̀ wíyẹn kẹgbà kan tó gbé wá yẹn. Ìyá yìí ti pọ̀jù fún yín. Ẹ pé olóyè kẹ́ni Lady K sọ bẹ́ẹ̀ live show ni mo ti sọ yìí. Ẹ kọ́ tí ẹ gbé lọ fún wọn. Nígbà tí mo rí nǹkan tí màá yìí fèsì ní Benin Republic, nígbà tó gbé ọ̀fàdé, olóyè pè mí. Ọjọ́ tí bàbá Ọbásanjọ́ lọ sọ́dọ̀ olóyè, bàbá Ọbásanjọ́ wà bẹ́ẹ̀, olóyè pè mí, wọ́n sọ fún mi. Pẹ̀lú ẹnìkẹ́, màmá mi, mo gbàlejò ńlá. Mo ní bàbá mi, àlejò wọn lẹ́gbà. Ó ní bàbá wà bí o. Ó ní bàbá wo ni olóyè ni. Bàbá mi Ọbásanjọ́, àlejò ńlá lẹ́gbà tó tọ́, ẹ kú àlejò. Nígbà táwọn olóyè burúkú Buhari náà tún débẹ̀, olóyè pè mí. Olóyè pè mí. Lẹ́nìkẹ́, báyìí ká sọ báyìí ká wò sí, mo ní bàbá mi, ṣe fẹ́ gbọ́rọ̀ ibi tọ́rọ̀ dé dúró yìí. Mo fi ọwọ́ sí. Èmi tí mi ò wá fọwọ́ sí pé olóyè tẹ̀lé APC lọ́jọ́ ti tòní. Nígbà yẹn èmi fi ọwọ́ sí, mo ní bàbá, ìyà tẹ́ jẹ ní Benin Republic ti tó because kì í ṣe ẹ̀kọ́ kì í ṣe méjì mo ní Benin Republic. Mo rí ọmọ Adéyẹmọ, kò sí kí mo bá lọ síbẹ̀, tí mo bá kúrò tí mi ò kí ń sunkún. Pé ṣé olóyè ni mo lọ wò nínú yàrá kó tó pé ìṣá? Ṣé bàbá yìí ni mo lọ wò nínú yàrá kó tó pọ́? Odidi ọba aládé, ọba tó gbàdọ̀bálẹ̀ ọba, odidi ìjayà of Africa ló wá dẹni tó wà nínú yàrá kó tó pọ́. Kábíyèsí o, tí bá kúrò bẹ́ẹ̀ mo máa ń sunkún ni. Òun ló jẹ́ kí èmi sọ fún wọn nígbà yẹn pé bàbá, ọfà tí Buhari gbé wá ẹ tọwọ́ bọ̀ wí ẹgbà kẹ́ máa lọ sí Germany. Ẹ máa lọ sí Germany ẹ tọwọ́ bọ̀. Bàbá ní láyé mi ò ní gbà. Mo ké ní ìjọ yẹn ni lórí fún pé bàbá, ìyà tẹ́ ń jẹ ti pọ̀ jù. Bẹ́ẹ̀ ni bàbá yẹn sọ pé màmá mi má wọrí, gbàgbé. Nǹkan tó ń pè ní freedom nìyẹn. O ò lè sọ pé o fẹ́ jà fún ìró ẹ kíyà máa jẹ. Olóyè tún bẹ̀rẹ̀ sí ní wàásù fún mi. Kò ń ṣe ẹ̀kọ́, kò ń ṣe èméjì, kò ń ṣe ẹ̀mẹ́ta tí bàbá yìí máa ń wàásù fún mi. Kò sí ohun tó lóyè bá ṣe o, wà láìtàláì, ẹyẹ ẹni máa wà abẹ́ ṣí èrè ni. Abẹ́ síkì ni. Mo lè má tẹ̀lé APC o, mi ò dẹ̀ tẹ̀lé APC, mo dúró ti Yorùbá nation, but yóò ní pé kí a máa insult máì kí máa wò yín níran. Àlọ́lọ́wọ́ ní bá mi fire fún yín. Bàbá yìí tún wàásù fún mi ni pé Lady K, tó bá fẹ́ jà freedom fighter wá strong. Kò sí ọ̀fà tó bá gbé wá fún ẹ, o ò ní gbà. Nítorí ẹnìkan, nítorí ọ̀la ni. Tó bá gba ìṣẹ̀dá àwọn tí yà ń jẹ yẹn máa bí ẹlẹ́rìí. Bí olóyè ṣe sọ fún mi jọ yẹn nìyẹn. Mo ní bàbá kí la wá fẹ́ ṣe báyìí, wọ́n ní má wọ́rì, máa bọ́ ń bẹ̀. Àní kí ìròyìn ò bá bọ́ nínú ìgbèkùn. Olóyè yẹn ló wá jókòó sí tó wá pariwo APC lẹ́ẹ̀mọ́ pé there is something there, abẹ́ ṣí èrè ni. Ẹ̀yin tẹ̀ tákù máì, ṣe fẹ́ kí yà jẹ ìròyìn kú ni. Máì padà jókòó, ó wò pókè, ìró tí mò ń jà fún yìí, báwo ni mo ṣe máa ṣe tí yà ò fi ní jẹ wọ́n? Okay, with the support of our elders, we can make it. Let me pray
my loyalty to them. Let me join them. Let me support them. Definitely, àwọn náà ti rí nǹkan tí mo rí. Wọ́n ti mọ bí ìyà ṣe ń jẹ wá nílùú Nàìjíríà. Kí lọ lóyè Sunday Igboho fi bẹ̀rẹ̀? Màmá mi máa gbé kọ̀ yẹn ó dàn mà. Kí lọ lóyè Sunday Igboho fi bẹ̀rẹ̀? Ẹ má pa wá mọ́, ẹ má pa àwọn èèyàn mi mọ́. Fúlàní ti ń pa wá, Fúlàní kẹrọ joko wa. Ohun tó lóyè fi bẹ̀rẹ̀ nìyẹn náà. Ohun tí màá fi bẹ̀rẹ̀ nìyẹn. Kò ń ṣe ọ̀bàyéjẹ́ tó fẹ́ da ìlú Nàìjíríà rú. Ṣùgbọ́n kí yẹn má jẹ̀rọ Yorùbá ni máa fi bẹ̀rẹ̀. Máa dẹ́ wọ pókè, what can I do now? Ní nǹkan mi tata dé dúró yìí, nǹkan mi ta tó lágbára ni. Nàìjíríà ẹgbẹ́ Nàìjíríà ẹ̀ hàn. Àwọn orílẹ̀-èdè kan wà gan wọ́n bẹ̀rù Nàìjíríà, wọ́n sóbà Nàìjíríà. Nàìjíríà yẹn lẹ́yìn wá fẹ́ pín, lẹ wá rò pé yóò easy àti pín bẹ́ẹ̀ yẹn. Ọgbọ́n la máa fi ṣe. No going back, Yorùbá nation. Ọgbọ́n ló gbà. Ọgbọ́n ni. Sùúrù ló gbà. I need the support. Ọ̀pá mélòó lẹ ní lẹ́yìn? Kí lẹ ní lẹ́yìn tẹ́ fẹ́ fi kojú Fúlàní? Ẹni lẹ́ẹ̀kọ́ síta látìgbà tí Fúlàní ti ń pa àwọn èèyàn kẹ́ lọ gbà wẹ́bí yín sílẹ̀. Mọ ìyàwó tó tún máa pariwo títí alẹ́sìn pé wọ́n ti kidnap léèdì. Gbogbo yẹn la máa fi sọ̀rọ̀ ṣítí fún bàbá Bọ́lá Ahmed Tinubu wípé bàbá ìgbà Buhari wà ń bẹ̀. Ẹ wo ọmọ tó bí sílẹ̀. Ọmọ tó bí sílẹ̀ ló sì rọ́rọ́ dì sí o. Tí wọn ò tí lọ yìí o, òun lógun Boko Haram. Ẹ wá wò dáadáa fún wa ṣe. Ẹ ṣàánú wa bàbá Tinubu. Ẹ má sọ wá sínú ìgbèkùn. Gbogbo èèyàn ló mọ̀ pé Tinubu ò ń ṣe ìkà èèyàn. Yes. Ẹ gbàgbé tá bá ń jìjà politics ọ̀tọ̀ ni. Torí èmi náà pera mi ní politicians sí. Ẹni bá ti jà fún orílẹ̀-èdè Yorùbá, politician ló nítọ̀wọ́. Ẹni yẹn ti di politician o. So I'm also a politician. But I'm not fighting for Nigeria. I'm fighting for Oduduwa nation. Ẹ pé bàbá jókòó, bàbá Tinubu ò ṣe ìkà. Tí bàbá Tinubu bá jẹ́ ìkà ni, ṣẹ́rí èmi àti yàn kàn máa gbó níta ni. Òkìkí ọjọ́ kì í poṣù ni bàbá Tinubu máa fi wá ṣe. Gbogbo àwọn tí bàbá Tinubu change so that everything á lè máa change díẹ̀. Bàbá would not change them. Bàbá would just leave Fúlàní sí gbogbo ẹ̀. Bàbá máa kó Fúlàní síbẹ̀ máa rọ́ọ̀nù ẹ̀ nìṣó ni kí lọ́kàn mi. Ṣebí mi ti gborúkọ tí mo fẹ́ gbà. Ògo ìdílé mi yẹn ti wọlé fún wa. Bàbá would not care for anything. But because this man is not a wicked man. Bàbá Tinubu kì í ṣe ìkà, kò kì í ṣe ọ̀dájú èèyàn. Bàbá Tinubu wants the best for the Nigerian citizen. He wants the best. But àwọn tó wà bẹ́ẹ̀ tó jọ ń ṣèlú gẹ́gẹ́ bí èmi àti yín ṣe mọ̀ wípé igi kan ò lè dá igbó ṣe. Àwọn ọlọ́bàyé jẹ́. Gẹ́gẹ́ bí àwọn ọlọ́tẹ̀ ẹni bí ṣe tẹ̀lé Sunday Igboho tí wọ́n pariwo Yorùbá nation. Bẹ́ẹ̀ náà làwọn ẹni bí tẹ̀lé bàbá Tinubu tí wọ́n jọ ń rúlu Nàìjíríà. Bẹ́ẹ̀ làwọn ìkà ọ̀dàlẹ̀ olè olójúkòkòrò tó tẹ̀lé Sunday Igboho fún Yorùbá nation. Bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe tẹ̀lé bàbá Tinubu tó pariwo wọ́n Nàìjíríà. Bẹ́ẹ̀ ni bàbá Yédè ọ̀rọ̀ ṣe kí ni wọ́n fọgbọ́n sort it out. Òun làwọn náà máa wá jẹ́ kó yé bàbá Tinubu pé we are not your enemy. You are not our enemy. You want the best for the Nigerian citizen. We also want the best for our people. Baba, think twice before you go. See ẹ bá lọ tán, what is going to happen to Nigeria, to Yorùbá? Kí ló máa ṣẹlẹ̀ sí Yorùbá? Ìyà máa jẹ Yorùbá. Fúlàní á wọlé wá dóyàwó yín dánwò. Fúlàní á kidnap ọ̀dọ́wò. Ṣe bẹ́ẹ̀ ṣe rówó ṣe patí nílẹ̀ Yorùbá. I can bet it with everything. Wípé tí Fúlàní bá padà jẹ president of Nigeria, ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ̀ ní rówó ṣe patí mọ́. Òkú yín tẹ máa yẹ̀yẹ̀ padà yá di gbére. Ẹ̀ ní rántí òkú yín mọ́. Ṣebí tẹ bá jẹun kánú lẹ máa rántí pé òkú kan kú ẹ fẹ́ yẹ̀yẹ̀ padà. Ẹ̀ ní rántí. Gbogbo kan yín tẹ̀ pariwo wọ́n dá màálù owó ṣe o. Ẹ rí pé bàbá Olúbàdàn débẹ̀. Bàbá give order. Wọ́n pàṣẹ. Àṣẹ yẹn múlẹ̀ wípé àwọn ò fẹ́ gbọ́ wípé màálù kan rìn kiri nínú àdúgbò nínú oko. Bàbá Olúbàdàn fi lè Ìbàdàn kọ́ lọ jẹ́ kí rí bàbá mi Ládọjà pẹ́. Wọ́n pa àṣẹ yẹn múlẹ̀. Tó bá jẹ́ Fúlàní ló jẹ́ president ni bàbá ò lè pàṣẹ yẹn kó múlẹ̀. Yes or no? Gbogbo àwọn nǹkan bí táwọn ọmọ Yorùbá ń ṣe nísìn tó bá jẹ́ Fúlàní ló wà bẹ́ẹ̀ ni wọ́n bí wá dáká ṣe. Gbogbo yẹn ló wáyé ká máa fi ṣe kíni, ká máa fi create awareness fún bàbá Tinubu, ká máa fi sọ̀rọ̀ ṣítí fún bàbá Tinubu pé bàbá ẹ̀jọ̀ ẹ má fi wá sínú ìgbèkùn lọ, ẹ má fi wá sínú ìyà lọ, ẹ bá wa wá solution sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ ló máa mọ́ wa lórí program máa o. Mi ò gbà.
mi ò gbàgbé yẹn jẹ́ kí n parí program mo ti bá yín pray sí máa fún yín ní feedback tó lù wá fún ọ. You welcome man. Ṣé ń gbọ́ mi? Ìyẹn la máa continue àti máa sọ fún bàbá Tinubu pé bàbá Tinubu ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí wa ẹ wo ibi tá a bára wa lẹ́nìí ẹ wo bí Nàìjíríà ṣe dà lẹ́nìí àtọwọ́ Buhari ni nígbà ayé bàbá Ọbásanjọ́ wọn ò bí Gumi re o kó ṣẹnu fetefete Gumi ṣàwàláyé gbà yẹn ó ṣàwàláyé nígbà ayé Jonathan Goodluck wọn ò bí Gumi re kó ṣẹnu fetefete o kó ní kó ká sọ̀bù akóhùn kó lọ fún bandit ṣe bó wà láyé gbà yẹn kí ni Buhari débẹ̀ tán fún báyìí gbogbo wọn gba master degree sínú ibi ìka orílẹ̀-èdè Nàìjíríà wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ibi hold on ma just a minute wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tó ń ṣe gbogbo yẹn ló yẹ ká máa sọ fún bàbá Tinubu pé bàbá ẹ jọ̀ọ́ àní ẹ má ṣèjọba yìí o ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ ro àròjinlẹ̀ ẹ má fi wá sínú ìgbèkùn lọ ẹ má fi wá sínú ìyà lọ that is it ẹ gbóhùn sókè màmí. ẹ jẹ́ má bínú mà ṣé ìwọ ṣe mọ̀ pé bàbá Ìgbòho àti bàbá Tinubu wọ́n á ti jọ wà lórí ọwọ́ kan jẹ́ ká ṣe báyìí àmọ́ kan tá à ń ṣe báyìí láti fẹ́ ṣe tó bá yá èmi bó tiẹ̀ di sọ́bi tí bàbá Ìgbòho bá lọ bẹ̀rẹ̀ mi lọ mi lè sọ yóò lè dìke láì ṣe ti fọ́ọ̀mù ti dìbò last mo dẹ̀ máa dìbò lọ́dún yìí torí èmi ò gbàdúrà kí bàbá Tinubu má wọlé torí tí ò bá wọlé yàtá jẹ́wọ́ ò ṣe kékeré o yàtá jẹ́wọ́ ò ṣe díẹ̀ wọ́n á fi kọ́ra mọ́ àbí nǹkan mi ni o àdúrà tẹ kọ́ máa gbà wọ́n ṣe pé fún Yorùbá nation wọ́n ṣe gbàṣà nígbà tí Yorùbá nation bá rọ lọ́sọ́dọ̀ Ìgbòho gbà yẹn ara wọn á balẹ̀ torí wọn mọ nǹkan tó ń rò rárá wọn ò lórí tó ń rò. Mami Shetilandi, Sheye bin Lady Gay. I stand with Yoruba nation, and I would never in my life advise anybody to go and vote. I will not do that. Ohun mo sọ yìí clearly. Ní gbọ́ lẹ́nu mi wípé ó yá president báyìí ní kẹ́ lọ dìbò fún. I will never do that. I stand. Tí bàbá Tinubu bá wo show mi, kẹ́ máa gbọ́ Odùduwà nation ni èmi àti yóò dé lè ṣọ̀rẹ́ àfi tẹ́ bá fún wa l'Odùduwà nation lẹ́ni máa pariwo Tinubu ni sẹ́ I will shout I will praise you I will honor you but without that I will not honor you tí n bá sọ̀rọ̀ lẹ́ni tó bá favour bàbá Tinubu torí Sunday ọmọ Adéyẹmọ ni yes èmi ò ṣàfibíṣọ́ lóore for releasing this man because mo mọ̀ kọ́ sí máa ìlà kọjá ẹ gbàgbé òṣì mi ò lè ní owó tí ọmọ Adéyẹmọ ní nínú gbogbo àwọn àkáǹtì yẹn kíkan ní nínú àkáǹtì kan kí wọ́n máa fẹ́ fún báyìí náà ẹ gbàgbé ìdára máa wà náà máa bùgà mo máa yé jẹ condition ló mú crayfish bed nǹkan tó dáwọ́ èmi náà mo mọ góòdì lò ẹ̀ẹ́mẹ́rù tí Ìgbòho máa ń lò ní ẹ̀yin DSS ẹ bá kó góòdì wá mo tó fi lòdù gold both handshake tọrùn jáde nílé Ìgbòho dádì kan pè mí láti I think àti Italy wọ́n ní gọ́tà àwọn máa meet Ìgbòho ní airport ni wọ́n làwọn ò tètè mọ̀ pé Sunday Ìgbòho ni wọ́n láwọn kọ́ rí ẹni yẹn tó lo ẹrù àti ṣe àwọn góòdì ranù tán lò sí tán láwọn lo góòdì tán láwọn ṣe kiri DSS ẹ bá kó góòdì tẹ kó nílé Ìgbòho ice weakness ni mí o ẹ kó góòdì gan o tẹ́bà tí ẹ kó dọ́là tẹ́ kó pounds sílẹ̀ tẹ́ kó gbogbo owó Germany lẹ̀ àwọn góòdì tẹ kó yẹ ojú mi kò báyìí lẹ́jẹ̀ fọwọ́ yìí kó báyìí ọwọ́ làwọn pípọ̀ ìfi kó góòdì lọ́ fi kó lọ sínú mọ́tò ẹ̀rọ bọ́ ta góòdì lé Ìgbòho ni ẹrù burúkú àti tìyàwó àti tọkọ wọn kó ṣégè góòdì tó kó kì í ṣọ̀rọ̀ tírílíọ̀nù nílé Sunday Ìgbòho kí DSS kó lẹ̀ tó bá ní wọ́n ní mo pa kọ́ gbé CCTV camera jọ yẹn kọ́ gbé síta kọ́ release ẹ̀ why tí Nàìjíríà DSS tí wọ́n release CCTV camera tó yọ nílé Sunday Ìgbòho ṣebí wọ́n mọ̀ pé ó máa expose gbogbo ayé máa rí gbogbo nǹkan tó ṣe jọ yẹn bọ́ ṣe ń kówó góòdì tó wà lọ́wọ́ àdògán lẹ́lẹ̀ tó kú sí DSS dẹ̀ jábàá DSS jábàá ó jù sápò gold ẹrù burúkú dádì yẹn ní láti máa sọ fún mi pé àwọn kan wà airport ibi táwọn ti fẹ́ bọ́dì àwọn kan yí orí báyìí làwọn rí ẹni yẹn tó lo ẹrù bàbá yẹn pè mí láti Italy wọ́n ní chain yẹn làwọn lókò lọ sójà lọ́wọ́ báyìí pé ẹrù burúkú lẹ́ni yìí ló yọ ta lélẹ́yìí ṣé gómìnà ni ṣé president ni kí lẹ́ni gbé sọ́rọ̀ yìí wọ́n lọ wá sún sẹ́yìn àwọn tó fa ìdí àwọn wòran ni pé who is this person
Only the next time kò tí àkọ́kọ́ lọ pé Òòṣà ó yá bàbá ẹ súnmọ́ wọn òòṣà tá ló máa ń pè lóòṣà yẹn àwọn kan bí àwọn èèyàn lè péjọ ṣé Sunday Igboho yẹn lọ́sọ̀ pé Sunday Igboho lọ́bẹ̀ ọ̀nà wọn kò sọ mọ́ bàbá ní gbàgì ó ní gbogbo ẹgbẹ́ ẹrẹsẹ Sunday Igboho ni mo fojú mi rí lẹ́nìí wọ́n ní táwọn fi recognize táwọn fi mọ Sunday Igboho nìyẹn táwọn fi ní wọ́n náà wọ̀ no airport ṣé irú yẹn wá jẹ́ bí olòṣì èèyàn tẹ́yìn rádaràdá máa wo ẹ̀wù tọ̀rọ̀ sí o lè ní owó olóṣèlú ló fẹ́ gbà bó tiẹ̀ rí ṣòkan bí ìfẹ́ dá gbogbo àwọn màmá yẹn lò no but àwọn ọkùnrin yẹn máa fún wọn lésì kì í ṣe pé àìlè sọ̀rọ̀ fáwọn màmá yẹn but I want peace lórí social media bí ìfẹ́ ní issue pẹ̀lẹ́ ní bọ́ any speaker lórí social media I want peace bí mi ṣe dá gbogbo àwọn màmá yẹn lò àtàntí àdúrà àti gbogbo wọn lọ́rọ̀ wọn lésì but mo kàn ignore ṣùgbọ́n èèyàn ọkùnrin yẹn tẹ́ bá wà máa fún yín jẹ padà ẹranko játijàti nìyí àlàyé ọ̀rọ̀ ló yẹ kájọ máa ṣe fúnra wa nísìn pé báwo ni ìyà ò ṣe ní jẹ wá tí Tinubu bá lo 8 years pé tó bá lọ ṣé Fúlàní ò ní fojú wa hàn màbó mọ́ àlàyé tó yẹ ká máa ṣe nísìn àròjinlẹ̀ tó yẹ ká máa rò nìyẹn Peter Obi can never help me and you in Nigeria. Atiku can never help us ní Nàìjíríà yẹn mi ò wá lè sọ